Àdúpẹ́, àdúpẹ́ fún Olúwa àwọn nítorí tí ó ṣe nítorí tí àánú ẹ̀ dúró láéláé. Àmín. Mo kí gbogbo ẹ̀yin èmi pátápátá ní àti ní ẹ̀yin rí pé yóò dára fún gbogbo yín o. Ní orúkọ Jésù ẹ kéré oko wálé o. Mo kí pé ẹ kú ìdájí, ẹ kú òwúrọ̀, ẹ kú ojúmọmọ, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú àsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́ o. Gbogbo ibi tí a gbé mú pátápátá ojú yín kò ní fọ́, etí yín náà pẹ̀tẹ́ fi gbọ́ mi kò ní dí o. Lágbára Ọlọ́run yóò dára fún gbogbo yín o. Wọ́n ní ẹ bá fẹ́ dàgbàlagbà kọ́ má gba àpasàn kúrò lọ́wọ́ arúgbó kọjú alẹ́ tiẹ̀ náà kọ́ bá lè dára. Ẹni tó fẹ́ ká túbọ̀ tí àwọn oṣù hàn kọ́ má gba àpasàn kúrò lọ́wọ́ afọ́jú o kó nǹkan pàápàá kọ́ ń bà ṣe jìyà. Adé afẹ́ni tó lọ fàtẹ́lẹ́wọ́ oníbàárà ṣe nǹkan àjò owó ẹ̀bà ń kí pópó àmójúbà orí púpọ̀ àtọ̀sán gangan lọ́jọ́ alẹ́ tó pẹ́ ní pé yóò ráre kàn ká sì rí kankan tí ó ṣe láàánú. Ọ̀nà àbáyọ wà kó o ṣoríire o. Ọ̀kan náà mo fẹ́ tọ́ wa sí yìí. Lóòótọ́ mi ò nímọ̀, mi ò kàwé ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó yé mi díẹ̀. Nípa àwọn alátagbà tá à ń lò wọ̀nyí tá à ń pè ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀. N ò tí ì rán tó ń fi Yorùbá ṣàlàyé pé ó bá fẹ́ gba báyìí o, ní báyìí ni kò rí o, báyìí ni kò rí o lédè Yorùbá abínibí wa. Àmọ́ tí wọ́n bá dẹ́yìn odi bí ilẹ̀ Asia, wọ́n á ní kankan kọ́kọ́ èdè Asia náà kó tó lè mọ bá wọn ṣe iṣẹ́ àjọṣe papọ̀ tó mọ̀ gbowó. Wọ́n kọ̀ kí wọ́n rán ọ lọ sílé ẹ̀kọ́ ìlú wọn kí wọ́n máa fún ọ lówó pẹ́ńtọ́ tó rò máa fi jẹun tó fi lè mókè tó yẹ pé inú fi lè mọ tó fi sẹ́ńbẹ̀ tó lè máa rówó jẹun. Ọ̀kan lẹ́nu mi fẹ́ ṣe yìí o. Ẹ̀yin tẹ́ ẹ bá ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa ṣe ètò ọrọ̀ ajé níbẹ̀ tẹ́ ẹ ń pè ní business lédè òyìnbó tẹ́ ẹ sì fẹ́ nífẹ̀ẹ́ sí àti máa lọ sí alátagbà ààyè tá à ń pè ní live. Bóyá ẹ wá Facebook yín live video yín ó wá wà báyìí ẹ máa wò ó. Nígbà tẹ́ wá sí live video yín bíbá yìí òun lẹ kílíkì yìí o. Ẹ kílíkì ẹ pé gbé wá sí Facebook live nísìn ẹ wá ṣe báyìí. Ìgbà tẹ́ ṣe bẹ́ẹ̀ kí ló mú jáde? Ṣé rí pé ó sọ fún pé ó ní landscape not supported kì í ṣe nǹkan tó le. Wọ́n lè ní kó lọ download kìíní kan ní YouTube mọ̀ dá wọn lóhùn. Ìwọ ni kó fọpọlọ kó yọkọ̀rọ̀ rẹ lọ́pọlọ wá sọ̀kalẹ̀ kúrò ní Facebook báyìí. Ọgbọ́n bẹ́ẹ̀ yẹn wá lọ sínú settings rẹ báyìí. Inú settings fóònù rẹ ó pé inú settings la wà yìí ó rí bí adámọ́ gbé ṣe ìwádìí ọ̀rọ̀ níbí báyìí. Ibi ìwádìí ọ̀rọ̀ rèé n tó kọ́ ọ́ bẹ̀ ó ní wípé landscape sórí pé ó ti gbé wá báyìí ṣe landscape kílíkì ẹ̀ báyìí sórí pé ó ti gbé wá síbẹ̀ wá gbé lọ mọ́ tẹ́ lọ sàlẹ̀ báyìí sórí bó ti kọ́ báyìí nísìnyí ó ní landscape view for prostate application press ẹ̀ báyìí wọ́n gbé tó máa tún gbé ọ wá o sórí pé ibi ló gbé ọ wá ọ wà mọ́ lọ sàlẹ̀ báyìí ibi tí Facebook rẹ wà mọ́ wo lọ sàlẹ̀ báyìí mọ́ wo lọ sàlẹ̀ báyìí mọ́ wo lọ sàlẹ̀ báyìí kò lè dáadáa mọ́ sórí pé Facebook rẹ rèé wọ́n bínú mọ́ wo o sórí pé Facebook rẹ rèé ọ kọ́kọ́ tẹ icon tó sókùnkùn yìí kọ́kọ́ fún ní àmì bẹ́ẹ̀ yẹn tó pé ọkọ̀ Facebook Apple default yẹn pé application default yẹn fi dáadáa sórí ọ wà dọ́gbọ́n ó kílíkì bíbá yìí tó gbogbo á sí pé default ló wà lókè yẹn wá lọ sí full screen sálẹ̀ báyìí wọ́n ti gbé sí full screen bẹ́ẹ̀ yẹn wá padà lọ sí Facebook rẹ bẹ́ẹ̀ yẹn tààràtà kílíkì bíbá yìí sórí Facebook rẹ báyìí ọ̀yà gbé lọ bẹ̀ báyìí sórí báyìí nísìnyí àti wà ní Facebook padà báyìí nísìnyí àti wà fi sórí pé ó ti padà lọ síbi fídíò live fídíò rẹ báyìí nísìnyí wá gbé mí nísìnyí kó wá ṣe báyìí sórí pé ó ti fọ́n landscape bẹ́ẹ̀ nísìnyí máa ṣe fídíò rẹ lọ tààràtà ló kù báyìí ọkàn kọkàn máa lọ fún àwọn supporter àwọn àfikún ọ̀fẹ́ fún láwọn àwọ̀ ọ̀fẹ́ fún ní àwọn demo tẹ́ pé demonstration àwọn tó lè máa yan tó lè mórí èèyàn wú kọkàn máa gbé sí lókù máa bá live fídíò rẹ lọ pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run kò sí wàhálà kankan fún ọmọ mọ́ jẹ́ nìkan kan tàn wípé download application kan bàbá fẹ́ landscape ẹ̀ fẹsẹ̀ fẹ́ rárá kò sí ní tó jọ wọ́n application bá fẹ́ ṣe tí wọ́n bá fẹ́ ní landscape bẹ́ẹ̀ yẹn ọba ti lọ síbẹ̀ ọkàn máa gbé pọ́n default lọ́mọ gbé sí full screen yóò mọ̀ fún ọ ní nǹkan tó kà tó kan TikTok rẹ gan kàkà kọ́ mọ́ sí gbogbo nǹkan ní olóòrò báyìí tó bá máa gbé sí YouTube àkàrà ṣe gbọ́ọ̀rọ̀gbọ́ lásán ni ọpẹ́ kó tó yé èmi náà àmọ́ létà mọ́ sọpọlọ mi kalẹ̀ ìwọ náà jókòó sọpọlọ rẹ kalẹ̀ tó ló ń ràwọ̀ kan òníwọ náà jẹ́ yóò dára fún ọ dákun jọ̀wọ́ subscribe kọ like ẹ̀ kó sì kọ́mẹ́ǹtì èmi lẹ́ni àkọ́kọ́ mo fi Yorùbá ṣàlàyé kínní fún ọ ó lè máa dojú kọ bí ò bá wá yí ọ jẹ́ kí n gbọ́ àbí kọ́ lọ gbogbo ẹ̀ dáadáa lórí alátagbà mi ire ni fún ọ ó kọ̀ mí ní Àjàyí
Àjàyí Gospel Ministration ní etí ṣe ìrì òwúrọ̀ Gospel Ministration ní péèjì mi ní YouTube ní etí ṣe Instagram àti ní TikTok àti ní Facebook. Yóò dáa fún ọ, ìdààmú kò ní bá ọ lórúkọ Jésù Kristi Olúwa wa. Èyí tí ó bá yé ọ jẹ́ kí n gbọ́, yóò dáa fún ọ. Ire o.